Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Orúkọ tèmi bá ti mọ̀ ní ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga, ìránṣẹ́ Ọlọ́run alààyè fún ìran ìgbẹ̀yìn ayé yìí tí ó fi orílẹ̀-èdè Nàìjíríà ṣe ibùjókòó. Yóò dára fún ọ níbikíbi tí o bá wà tí o ti ní àǹfààní láti wo broadcast yìí. Olúwa tún rán mi sí ọ nítorí pé Ọlọ́run tún fẹ́ bá ayé ẹnìkan pàdé. Kí ló ń tọ́lọ́run ní kí n bá ẹ sọ̀rọ̀ lé lórí lónìí? Òun náà ni wípé Olúwa oníṣẹ́, Olúwa Ọlọ́run fúnra ẹ̀ tó ní iṣẹ́, òun ló ń ṣiṣẹ́ nínú ayé àwọn wòlíì. Wá wòlíì tó bá ní òun lòun lágbára, òun ni wòlíì, òun lòun ń ṣiṣẹ́ yẹn, kó jáde kó wá challenge mi. Ọlọ́run òun ló níṣẹ́, òun ló dẹ̀ ń ṣiṣẹ́ nínú ayé àwọn wòlíì. Wòlíì jẹ́ ọ̀nà àti àgọ́ ara tí Ọlọ́run ń gbà ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tí ó bá fẹ́ ṣẹ́gun fún, tó bá fẹ́ tú sílẹ̀. Bẹ́ẹ̀ ni, wá gbọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ní kí n sọ fún ọ. Ọlọ́run fún mi ní iṣẹ́ kan ṣe. Mo wà nínú yàrá mi ní dédé bí aago 1:30 ọ̀sán. Mo jókòó, mo ń kàwé. Ọba àfi tó ṣe mí bí òtútù. Mi ò mọ̀gbà tí bíbélì ọwọ́ mi jábọ́. Ọlọ́run ṣí ojú mi kúrò nínú yàrá wọ inú ìran lọ. Bí mo ṣe rí ìránṣẹ́bìnrin yìí tó ń bọ̀ nìyẹn, ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí. Ó gbé tray sórí, tray tó ń dán tó máa fi ń sáàbò oúnjẹ fáwọn bàbá wa yẹn, wọ́n máa ń kó plate sí. Ó gbé tray yẹn sórí, silver color tó ń glitter tó fine gan. Ṣùgbọ́n tray yẹn igi aláàrù, igi ìdáná ló kún orí, ló fi tray yẹn rù. Ó wá rù sórí, ó wá wọ̀ lọ́rùn, obìnrin dúdú kan tó wé lọ́rùn. Oyún wà ń kú ẹ̀, oyún yẹn dàbí oyún oṣù 8. Bẹ́ẹ̀ ló ń bọ̀ wá bá mi, ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí. Ìgbà tó súnmọ́ débi ọ̀dọ̀ mi tán, ó wá gba ọwọ́ ọ̀tún mi, ẹ gbà mí, ẹ gbà mí. Bí ìgbà téèyàn bá sáyà yàn lójú ìran yẹn, bọ́n ṣí mi lójú ni, ó bá sáyà mi báyìí. Ìgbà tí máa padà wo wájú, mo tún rí ẹlòmíì tó ń forókún rákòrò, tó yé mi wípé àjẹ́ ni, nítorí pé ó wọ aṣọ red tí kò lápá, blouse tí kò lápá red, skirt ńlá, bìrì ńlá red tó tóbi gan. Ó tún fi lára aṣọ red yẹn, ó tún san mọ́ orí. Obìnrin yìí ó ní pélébélé, ó ní pélébélé. Ó wá kun kíní tẹ́yìn obìnrin yẹn máa ń pè ní foundation yẹn, pápá mu lòlò. Ó bá kun sójú, ó kun tó pọ̀ gan pupa. Orókún ló fi ń rákòrò tó fi ń lé obìnrin olóyún tó gbé tray silver sórí yẹn tó rugi lérí ẹ̀. Ẹni tó ń fẹsẹ̀ méjèèjì rìn tó ń ṣe ẹ gbà mí, ẹ gbà mí, tó ní kí n gbà wọn yẹn, òun orókún ló fi ń rá tó fi ń tẹ̀lé. Ìgbà tí máa tẹ́ obìnrin yẹn sáyà mi sọ́wọ́ ẹ̀yìn mi báyìí, tẹ́mi máa bojú wájú báyìí. Obìnrin àjẹ́ yẹn ni mo rí tó ti fẹ́ kẹnu bọ̀ mí lẹ́nu gan. Àyà mi já nítorí ojú ẹ̀ yẹn ti close mọ́ mi jù. So mo shock. Òun náà ké pé yéè, ó bá forókún yẹn yí wá gba inú ògiri lọ. Bójú mi tún ṣe ká sínú yàrá nìyẹn. Ó yà mí lẹ́nu pé kí ni irú eléyìí. Odindi ọjọ́ 7 mo ti ń bẹ Ọlọ́run, ọ̀sẹ̀ kan mo ti ń bẹ Ọlọ́run, mo fẹ́ mọ̀ tún mọ̀ kíní. Àwọn méjì tí mi ò rí lójú ayé, tí mi mọ̀ rí lójú ayé, láì fọ̀rọ̀gùn torí afẹ́fẹ́, lẹ́yìn ọ̀sẹ̀ 6, nínú ọ̀sẹ̀ 6, ìránṣẹ́bìnrin tó ru silver tray sórí pẹ̀lú igi aláàrù yẹn, pẹ̀lú aṣọ tó wọ̀ sọ́rùn, pẹ̀lú oyún tó wà ń kú ẹ̀, ìránṣẹ́ Ọlọ́run yẹn ó dẹ̀ wá mi wá. Ẹnìkan tó mọ̀ mí ló send ẹ̀ sí mi. Ìránṣẹ́bìnrin yìí nígbà tó wá sọ́dọ̀ mi, kò rugi sórí o, kò sí tray lórí ẹ̀. Ṣùgbọ́n oyún yẹn wà ń kú ẹ̀. Aṣọ tó wọ̀ sọ́rùn lójú ìran yẹn láti bí ọ̀sẹ̀ 6 sẹ́yìn, òun náà ló wọ̀ wá sọ́dọ̀ mi. Bí mo ṣe rí báyìí mo ti mọ̀, ọrùn ẹ̀ wé náà, obìnrin dúdú ni.
bó ìbéèrè pé ẹni báyìí báyìí lòun wá rí nìyẹn. Èmi tí mo dẹ̀ ti rí nínú ìran tẹ́lẹ̀ ń bá ní òkè èmi náà ni. Ẹni báyìí ó ní ẹni báyìí báyìí ló darí òun sí mi, mo bá ní kó kúnlẹ̀ fún àdúrà. Bí mo ṣe gbàdúrà fún nìyẹn, ṣùgbọ́n mo yẹ ń gbàdúrà fún yẹn, mo ń wò pé báwo ni mo fẹ́ sọ ohun tí mo ti rí nípa ti obìnrin yìí, báwo mo fẹ́ sọ fún un, nítorí pé kò wá sọ́dọ̀ mi rí. Ṣùgbọ́n ẹ̀mí ìgboyà wá, mo sì sọ fún obìnrin yìí pé láti bí ọ̀sẹ̀ 6 sẹ́yìn láti mú mi rí yín, tèmi gan ti ń wá pé torí mi mẹ́ni rí àwọn méjèèjì tí mo rí lójú ìran yẹn tọ́lọ́run fi hàn mí, mi mọ̀ wọ́n rí. Mo jíṣẹ́ fún obìnrin yẹn nìyẹn pé mo rí yín, ẹ ń ṣe kí n gbà mí, kí n gbà yín, kí n gbà yín, kí n gbà yín. Mo dẹ̀ róyún yìí náà níkú yín, ṣùgbọ́n tírè ilẹ̀ gbé sórí pẹ̀lú igi àgbàrù tó dẹ̀ wọ̀ yín lọ́rùn, a gbé ẹrù ńlá wọ̀ yín lọ́rùn. Ṣùgbọ́n mo wá rí obìnrin kan, mo ṣe wá júwe obìnrin yẹn nìyẹn, obìnrin tí mo rí tó le tó jẹ́ àjẹ́ yẹn tó ń rákòrò, mo wá júwe ẹ̀. Bóbìnrin yìí ṣe ké nìyẹn pé kí n jọ ẹ gbà mí tó ń sọ lójú ìran yẹn, ó ṣẹ̀ṣẹ̀ tún wá ń tún sọ lójú ayé, ó wá sọ pé kí n jọ kí n gbà wọn dádì, olóbìnrin yìí ó lóun ló wà ń di ọ̀rọ̀ òun, wọ́n ti ní kóun lọ bẹ́ẹ̀ láìmọye ìgbà, òun ti lọ bẹ́ẹ̀, ó sọ pé òun ò lọ́wọ́ sọ̀rọ̀ òun. Oyún tí ẹ wò níkù mi dádì, oyún ọdún 3 ni tí mo ti ń rù kiri. Òun lóyún, òun ò lè sọ nítorí pé tí wọ́n bá ti lọ ṣe scan igi, wọ́n máa ráwọn igi ń bẹ̀, tó túmọ̀ sí pé tírè ìtọ́lọ́run fi hàn mí lójú ìran yẹn. Wúńbò obìnrin lẹ̀mí mímọ́ àti Ọlọ́run fi tírè sliver tray ni mo rí tán, ṣùgbọ́n igi iná kó sórí ẹ̀. Ṣùgbọ́n obìnrin yẹn wá sọ fún mi níwájú mi níbi tó kúnlẹ̀ sí pé oyún tó wà ń kú yìí ọdún 3 tóun ti ń rù kiri nìyẹn, wọn ò lè ṣeṣẹ́ abẹ sí nítorí igi náà rí bẹ́ẹ̀. Wọ́n ní kóun lọ máa fẹsẹ̀ ilé tọ́, ọdún 3 ní tóun ti ń rù kiri. So wúńbò ẹ̀ lọ́lọ́run fi wé tírè fún mi, igi ló wà ń bẹ̀. Ó mì pé bí wúńbò obìnrin ṣe jẹ́ iyebíye lójú Ọlọ́run nìyẹn. So bóbìnrin yìí ṣe sọ gbogbo ẹ̀ nìyẹn o. Ọlọ́run, kí ni mo máa ṣe? Bí a ṣe tún ṣí mi lójú nìyẹn, bí mo ṣe wo kẹ́ẹ̀gì omi nìyẹn, kẹ́ẹ̀gì bíi sáìsì 5 litre báyìí, kẹ́ẹ̀gì funfun, omi náà kan kúnnú ẹ̀, àti àwọn ohun èlò àdúrà kankan mo wo, àwọn kándù kankan mo wo, àwọn bọ́lọ́run tún ṣe fi ohun tí màá ṣe hàn mí nìyẹn. Mo ṣe sọ fárábìnrin nìyẹn, ìránṣẹ́bìnrin, ẹ lọ gẹ́ẹ̀tì 5 litres kẹ́ẹ̀gì omi, kẹ́ ẹ fúnra yín kẹ́ ẹ lọ gẹ́ẹ̀tì ẹ̀ wá, ẹ gẹ́ẹ̀tì 5 litres kẹ́ẹ̀gì, ẹ rọ mi sínú ẹ̀. Mo sọ àwọn kan báyìí la máa rà. Ó bá lọ gẹ́ẹ̀tì 5 litres kẹ́ẹ̀gì. Láì fọ̀rọ̀gùn torí afẹ́fẹ́, mo ṣiṣẹ́ àdúrà sí pẹ̀lú omi yẹn. Ìkúnlẹ̀ àdúrà ọjọ́ 3 ni mo fi ṣe, tí mo bẹ Ọlọ́run. Ọlọ́run ìwọ ló níṣẹ́, ìwọ ló fi hàn mí, jẹ́jẹ́ mi ni mo jókòó mi o. Àwọn nǹkan tó Ọlọ́run dẹ̀ ṣí mi lójú pé kí n fi ṣàdúrà fún, mo bá fi ṣàdúrà fún ìránṣẹ́bìnrin yìí, mo fi ṣàdúrà sómi yẹn. Lẹ́yìn ọjọ́ 3 mo pè é pé ó ti rẹ́dì, mo ránṣẹ́ sí ó wá gba omi ẹ̀. Ẹ jọ̀ọ́ nípa oore ọ̀fẹ́ olùgbàlà, ẹni tó níṣẹ́ tó ń ṣiṣẹ́ ẹ̀, obìnrin tó ti ń káàkiri fọ́dún 3 torí ó ru oyún tí ò lè bí tán ní igi ló wà nú ẹ̀, ó fi oyún yẹn bí ọmọ ọkùnrin o, ọmọ ọkùnrin tó tóbi bàǹbà bí ọmọ òyìnbó. Ìbàdàn ní ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀, Ìbàdàn lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀, ni ó fi bí ọmọkùnrin bàǹtù bí ọmọ òyìnbó, torí ẹ̀ lọ́mọ́ra bí orí ọmọ, irun ẹ̀ lọ́mọ́ra, irun ọmọ yẹn lọ́mọ́ra bí irun orí àwọn kòrá. Títóbi Ọlọ́run. So kí ni ohun tí Ọlọ́run ò lè ṣe? Kò sí. Àwọn wòlíì Ọlọ́run ló ń ṣiṣẹ́ nínú ayé wa. Ọlọ́run ló níṣẹ́. Wòlíì tó bá sọ pé òun lòun ní ẹ̀bùn ẹ̀mí mímọ́, òun lòun ní agbára, tí wọ́n pé òun lòun ṣe, irọ́ ni. Nítorí nípa ìrírí mi nínú Ọlọ́run, gbogbo ohun tí èmi ń ṣe Ọlọ́run ni. Ọlọ́run fúnra ẹ̀ ló ń ṣiṣẹ́, èmi kọ́ ló ń ṣe. Ó kàn gbé mi wọ̀ ló dẹ̀ lò mí. Yóò dára fún ọ. Kí ló ìdojúkọ tí ìwọ náà ń rí lọ́wọ́lọ́wọ́? Níbo ló bá wà? Irú ìdojúkọ wo ló ń rí? Ọ̀nà wo lógun ayé fi ń jà ọ́?
gbé tọ̀ Olúwa olùgbàlà wá, yóò sì bá ọ ṣẹ́gun rẹ. Irú ogun wo ni, iṣẹ́ àìsàn ló wà lágọ̀ọ́ ara tiẹ̀ ní? Irú àìsàn wo? Àtáàkì lọ́pọ̀lọpọ̀ àìsàn. Tán bá ní cancer, tán bá ní diabetes, tán bá ní arthritis, tán ọfà lọ́pọ̀lọpọ̀ tán ń pè l'arthritis. Àwọn òyìnbó á ṣàárí nǹkan kan. Mélòó mélòó lọ́lọ́run ń ṣẹ́ lógun? Cancer, attacks ni. Mélòó mélòó lọ́lọ́run ti ṣẹ́ tó dẹ̀ ń ṣẹ́ lọ? Olóyún ọjọ́ pípẹ́, tàbí a ti dí ilé ọmọ rẹ, wọn ò tiẹ̀ jẹ́ oróyún ṣe. Ìránṣẹ́bìnrin kan ní London, ó lọ ṣe test, wọ́n ní ó ti lo gbogbo eggs ẹ̀ tán, gbogbo ẹyin ẹ̀ tó yẹ kó fi bímọ, wọ́n ló ti lò tán, lẹ́ni tí ò lóyún rí, tí ò bímọ rí. Ṣùgbọ́n ìgbà tó wà àdúrà tẹ̀, ó lóyún o. Mélòó mélòó ni? Torí afẹ́fẹ́ a lè máa sọ púpọ̀. Yóò dára fún ọ níbikíbi tí o bá wà. Share tó bá ti gbọ́ program bá mi share ẹ̀, bá Ọlọ́run ṣe. Ogun wo láyé fi dojúkọ? Ogun kógun tó wù tí ì bá jẹ́, gbé wá síwájú Olúwa. Olúwa ń ṣẹ́gun níbi tí ó wà. Òun ló ní agbára, òun ló ní ohun gbogbo. Yóò dára fún ọ, ó ṣe rere. Ní inú oṣù yìí, ó bá àánú wàdé, àánú ó fọhùn lórí ìrìn àjò rẹ. Ó ti rí bẹ́ẹ̀, kò lè yí padà láì, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tó o bá fẹ́ bá mi sọ̀rọ̀ fún ìdí kan àbí èkejì, lọ sórí WhatsApp ẹ, áàdì nọ́mbà mi ni +234. Mo fi +234 sí torí àwọn tí ò bá ń gbé lórílẹ̀‐èdè Nàìjíríà. +234 7037993902. lẹ́ẹ̀kan sí, +234 7037993902. nọ́mbà mi nìyẹn. WhatsApp ni, lọ àdẹ̀ sí WhatsApp. Fohùn sílẹ̀ ní WhatsApp. Àwọn èèyàn máa ń pọ̀. WhatsApp yẹn ni mo dẹ̀ ti máa ń dá àwọn èèyàn lóhùn tó máa tẹ́ wọn lọ́rùn. Fi ohùn sílẹ̀ síbẹ̀. Sọ orúkọ ẹ, sọ ìlú ibi tó ń gbé, sọ ìṣòro tó ń dojúkọ. Ìgbà tó bá kàn ẹ́, màá dá ẹ lóhùn tó máa tẹ́ ẹ lọ́rùn. Ìwọ náà ó jẹ́rìí Ọlọ́run, wàá wá gbé bá ọpẹ́, gbogbo èèyàn wọn ó bá ọ yọ̀. Ó ti rí bẹ́ẹ̀, kò lè yí padà láì, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù.